gùn látòrí ìtẹ́ mímọ́ wá ọ̀wàrà òjò dé àròdá òjò ọ̀rọ̀ èjì tí palágbára ti sọ máa kí n dodo àpátápàrà dé ọ̀rọ̀ balẹ̀balẹ̀ sọlẹ̀ dàbàtà. ẹ jẹ́ lọ sọ fọ́mọ ajó bàtà kó sáré lọ bọ́ bàtà rẹ̀ pátápátá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ fọ́mọ Yorùbá tí mọ́mọ́ tápà yẹ̀bá àgbọ́gbárí mú orin ewì tí mọ́mọ́ aláwùsá ní pápá bora ọ̀wọ́ àrá wò ebìtì àlàpà tí ìyàbọ̀ lábò sí ènìyàn. pátápátá ńlá ń fọ́jú kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ní í dá sílẹ̀ ọ̀rọ̀ tó ṣe bí òwe lórí ewì ọ̀tẹ̀ yìí kélé tí inú gbàgbọ́ndò lọ́wọ́ kí wọ́n máa gbọ́ mi ní ketekete ẹjẹ́ àjíjọ wọ̀yá ìjà ẹjẹ́ àpera wa lóko ẹjẹ́ gbéná wojú ara wa láàárín àwa Yorùbá ẹtẹ́ tí yín ẹjẹ́ àjọ ṣàpérò ìjìnlẹ̀ Yorùbá ẹ jí ẹ má sùn lápọ́lé orí ewì ọ̀tẹ̀ yìí o ẹ dákun ẹ má ṣe jí ẹ̀sùn oorun ìrégbè lásìkò tá a wà yìí kí wọ́n má lọ tẹ̀yìn gbèrú wá ọmọ aládé ẹjẹ́ àfúnra àwọn ajúnilọ́ ń dáná abẹ́lẹ̀ láàrin àwa Yorùbá ẹjẹ́ apaná ojú kan ti kan ewu ń bẹ lóko alóńgẹ́ o ẹjẹ́ wọlé àpérò Àjànàkú àsìkò kòrò ló jẹ́ ọmọ ìpinnu aburú àwọn aráabí tí wọ́n ti ń fọjọ́ tipẹ́tipẹ́ gbìn sáàrin àwa Yorùbá ṣé kò yani lẹ́nu pé tòrutòru ni wọ́n fi ń ṣiṣẹ́ láabi wọn Yorùbá ẹ̀ sì dákẹ́ gbàgbọ́ndò lọ́wọ́ àwalẹ̀ torí ipá àárín ìwọ̀ Ògúnrégé káwọ́ nígbè àkì sọmọ ìyá ẹ̀yin ọmọ Odùduwà ẹ jí ẹ má sùn o ọmọ Yorùbá èmi Àjànàkú akéwì òní yéké báyé bá ti ń yí ẹja mọ́ báyé yí lọ ẹ̀dá tí ò báyé yí irú wọn mọ́ bá gbà lọ ẹja fúnra wa lọ́pọlọ ẹja agbára wa lọ́wọ́ àwọn amúnisìn àwọn karambà ní ènìyàn. bá a rẹ́nikẹ́ni tàbí èyàkéèyà tí ń gbéná wojú àwa Yorùbá àwa la fà á bógiri ò lanu aláǹgbá ò lè wọbẹ̀ ẹja fúnra wa lọ́pọlọ ègún àwọn baba ńlá baba wa ní jà wá ni mọ́ wa òfin ṣọ̀kan ọwọ́ ń bẹ lára wa àwa ní fọwọ́ mú màálùú lórí ẹlòmíì ní fún wàrà o ẹyẹ díẹ̀ wò. ọmọ Oòduà ọmọ Yorùbá èyí àṣetánú ara wa tó ẹjẹ́ àjọ kíyè sẹ́yìn kùnlé bógun bá wọlé wá ogun ò mójú ẹnikẹ́ni kò mójú ẹni tí ń bá wọn ṣe Yorùbá ni Yorùbá ń jẹ́ bó o wá látọ̀yọ́ bó o wá lẹ́kìtì ohun Àkúrẹ́ tógun bá lè rápálá wọlé ó dá mi lójú gbogbo wa pátá lógún ọkàn lábùkù. sóhun tí mo rí kọ́lẹ̀ rí ni àbẹ̀wò nìdùnnú ẹlẹ́wọ̀n tí ń sa aago mọ́wọ́ ojúgbà méjì tí mo bá ronú àwọn ipa wa lórí ohun gbogbo ṣé wípé Yorùbá sì lè padà wá dẹrú ẹ̀yà tó kù ńlẹ̀ yìí bí wọ́n ti láà lọ́pọlọ tó o ṣe é wá rí pọ́pọlọ wa òwúlò. Àjànàkú a tún ti rán mi sí wa láti sí wa lọ́pọlọ ọ̀rọ̀ owó kọ́ ká lè mọ tó kù wá kù lórin ewì èmi ń dálé lórí àtọjọ́ mo ti ń sapá kí ni mo rí gbà owó yín kọ́ ni ń bọ́ mi kó dára fálára kó dára fájèrò káyé yẹ ọwárangún àga lọ tí mo gbé dání ẹ má sọ mí dáláyọnu sọ tá a bá láà nílò owó ọmọ Yorùbá òwúlò wọn lè rí wa bí alágbe bá a sì lọ́kọ̀ọ̀kan bọ̀gìnì lóhun tá a fẹ́ ọmọ Yorùbá ò ní yé gbé mú wọn lè sọ wípé torí owó ni mo ṣe ń pariwo ọlọ́pọlọ dúdú ń bẹ láàrin wa Ọlọ́run ní dánilọ́lá kì í ṣàsọdùn ká má yé bíntín ilé ayé asán ilé ayé àdánù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí àwọn ọmọ Yorùbá apá kìíní rèé o apá kejì ń bọ̀ kódà kò ní pẹ́ dé ó ṣeé ṣe kó tún lápá kẹta ìyẹn pàtì 3 bọ́ọ̀bà mímọ́ bá ti ṣe darí la ṣe ń kọrin tiwa Ọlọ́run ló lẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn kọ́ Ọlọ́run dá wa sí ká lẹ́mí tó kù lókè pẹ̀. àkọ́kọ́ náà ẹ jẹ́ gbàgbé pa ẹgbẹ́ òṣèlú tó ní kọ́lùkù yín wà ọmọ Yorùbá kan náà ní gbogbo ọmọ ìyá la jẹ́ ohun tó kànran Yorùbá gbọ̀ngbọ̀ngbọ̀n lóye ó jẹ wá lógún tá a bá mọ ohun tá a ń ṣe bóde bá léni léré ilé là á fàbọ̀ sí tiwantiwa èkìsà ló láàtàn. èéṣe dédé àwọn ọmọ Yorùbá ò yéra wa nílẹ̀ yìí kí ló dé Haúsá Ìgbò fìmọ̀ ṣọ̀kan inú ìfẹ́ làwọn Fúlàní ń gbé báwo ni tọmọ aládé ti jẹ́ sáré ni ó lè sọ fún mi àìṣedéédé ará ayé ní múni rántí èrè ọ̀run ẹja fúnra wa lọ́pọlọ ẹni mi ò ṣe ní èèyàn mi ò ṣèyàn a ò ní fi wá láàrò lásán ẹja fọwọ́sowọ́ kájọ jagun tí ń bẹ ńlẹ̀ lájàyè. ẹ wòye adúrú máàkì táwọn ọmọ wa ń lò kí wọ́n tó wọ yunifásitì kí ló dé pẹ̀lú gbogbo ọgbọ́n tá a láàgbọ́n ọ̀hún ẹrú Haúsá ni wá kí lóhun tá a fọgbọ́n orí wa ṣe Haúsá ní bẹ nípò kan àtàtà kí nípò yín ẹ̀yin ọmọ Yorùbá àfi kẹ́ ẹ̀ mọ tí kálẹ́ká ṣubú yakata sínú gọ́tà tún yẹ̀rì èdè olórí wa ti ń bẹ lórí àlééfà tí bọ́mọ Yorùbá ló kówó campaign sílẹ̀ kó tó rọ́wọ́ mú
lọ́gán tán wọlé tán tọmọ Yorùbá ò dẹni yẹpẹrẹ lójú wọn òbítíbitì owó ni wọ́n ń pín lásìkò kòró kí lóhun tí wọ́n fọ́mọ aládé ta ló lè sọ fún wa ara wa la ti ń jagun láàrin àwa Yorùbá àláṣeyọrí àfi ká máa tójú bọlé bí ẹran àwọn sìn. wọ́n ń pariwo Odùduwà Republic lórí ayélujára ẹ̀rín lèmi Àjànàkú Akéwì ń rí àti pín kọ́lógun tí ń jà wá tá a bá pín ta ni ó so lórí wa táwọn tí ń bẹ ńlẹ̀ àbáwọn náà kọ́ ẹja lọ kúlù tẹ́ńpọ̀ ẹja lọ rè sí mẹ́dọ̀. ẹ̀yin ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì pẹ̀lú àwọn fọ́ọ̀sì àwọn tí ń bẹ nípò ńláńlá ó ti dọmọ Yorùbá mélòó tẹ́ ẹ rí ń bẹ̀ àfi ká máa lépa ara wa àwọn orí adé òtọ́ lẹ́ni a lè rí bí ẹni tí ó gbà wá àwọn gan-an lórí ogun tí ń jani láàrin àwa Yorùbá ó àwa sì mọ̀. ọmọ Yorùbá ló ní ipò kan àbùkù àwọn ní í ṣe wọléwọlé agbálẹ̀ ọjà agbọ́jọ́ eku rò fẹ́ yẹ síbẹ̀síbẹ̀ náà a ò ní láárí tá a bá ti róúnjẹ ẹ̀mẹ́ta ojúmọ́ jẹ ohun tó ń ṣe wá ti tán ìfúnlọ̀ràn ẹgbẹ́ alátẹnujẹ owó ọmọ Yorùbá ń rí lóṣù tí fi ń gbéraga tí fi ń bùgá kò tó wọ́ ọtí ọmọ Ìgbò ọmọ aláùsá tí ò lè fìdí ìgò kọrúkọ bàbá ẹ̀ ọmọ Yorùbá sì lè to ìbò dídì nílẹ̀ yìí jẹ lógún nínú òjò nínú ẹ̀rùn tí wọ́n bá ti lè fún wọn lówó kí wọ́n máa ṣe bí erin ṣe lọ́sùn ni tí wọ́n bá ti lè fún wọn ní pọ́ọ̀fù ohun mìrìndà a lè dúró dalẹ̀ iṣẹ́ la rí lórúkọ wa ẹni àmọ̀rí ìbáàkú owó ti pé ní wá ohun aláìlérò. ẹgbọ́n náà ẹ wo ohun gbogbo tí ń ṣẹlẹ̀ lásìkò lockdown tó ohun gbogbo lè kókó bí ojú ẹja ó dọ̀mọ aláùsá mélòó tàbí ọmọ iná tí ń sunkún àti jẹ lórí ayélujára lásìkò tá a wà yìí Yorùbá nìkan ní sunkún tẹ́bi ń fi wọn lápè ẹ wo iye owó tíjọba ń san fáwọn oníbàárà àlùmọ́ǹjìrì àwọn ọmọ Ìgbò dúró lórí ìpinnu wọn ò yéé àwa Yorùbá lẹ́lẹ́nu rẹ́sọ̀ tí ó bẹ̀rù ọ̀ràn. ṣé ẹ ti gbọ́ pa àlùmọ́ǹjìrì àwọn èèyàn tí wọ́n ń wọlé sáàrin àwa Yorùbá ṣé ẹ ti gbọ́ ṣé ẹ tún ti gbọ́ nípa tírélà Dangote tí ń kó bọ́n wọlé kí ni wọ́n ń fi wọ́n ṣe ìpàdé dínú Yorùbá ẹ jí ẹ má sùn apá kejì látọwọ́ èmi Àjànàkú ẹ tẹ́tí yín lẹ́kọ̀ọ́ ẹ mọ́ gbọ́ wìrìwìrì lọ́rọ̀. tá a bá ń sọ ń pa importer and exporter tọ́lọ́run ń gbà fún lásìkò yìí POM Peace of Mind Transport la gbádé fún lábẹ́ aláṣẹ Chief Táyéṣe Ìdú Ọ̀ṣun ọmọ wọn nílùú Èjìgbò Mr Amos Ọ̀wábóyè aka Fẹ́mi Kútì nílé iṣẹ́ wọn wọ́n import rubber slippers lónírúurú fún lílo àwọn ọmọ ẹ̀dá rubber slippers ń bẹ ní bìbà lọ́lọ́kan òjọ̀kan èyí tó ṣe rẹ́gí mọ́ni lẹ́sẹ̀ bí ẹni pé wọ́n bí mọ́ni ilé iṣẹ́ wọn ń bẹ ní Marina nílùú Èkó nọ́mbà 53 ni wọ́n fè kalẹ̀ sí head office wọn ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ bá ti dé sawmill Ìgbò Ọ̀wá opposite gbogbo hotel tí ń bẹ nílùú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ nàmọ̀pá ni gbogbo ẹ̀yin alágbàtà tó débẹ̀ déèbẹ̀ lórílẹ̀‐èdè Abidjan gbogbo yín pátápátá ńlá kí ẹ kú àfitọ́mọnìyàn ṣe ẹ̀yin gba ẹ̀kẹ́ tí dúró tilé ẹ̀yin èjìká tí ò jẹ́ kẹ́wò ó yẹ ẹ kú iṣẹ́ takuntakun látòrí ìyá Yusufu ìyá Nafisat ìyá ewé promoter ìyá ọpẹ́ pẹ̀lú madam ìyá bọ̀dé àyàfẹ́mi Kútì fúnra bó bá ṣe pẹ́rù lẹ́yìn sì fẹ́ kó láti ìlú Èkó sábìjan tàbí vice versa ìrọ̀rùn ló bá dé àwọn kì í ṣe ẹrù ẹni báṣabàṣa gbogbo ẹrù tẹ́ ẹ fi rán wọn kò ní dín kò ní pin èké gbogbo tẹ́ ẹ bá fi rán wọn ló mọ̀ pé pérépéré bẹ́gùn bá ń bẹ nígbàlẹ̀ ológbòjò lọ́ba egúngún ẹyẹ wọn kì í fòkó forí sọgi iṣẹ́ Ọlọ́run ni bàbá Mary bàbá Mercy ọmọ wọn l'Èjìgbò dákun tẹ̀síwájú tẹlifóònù nọ́mbà wọn nìwọ̀nyí tó bá ṣe pórílẹ̀-èdè Nàìjíríà ni ẹ lè pè wọ́n sórí +234 813 707 7080 fẹ̀yìn tàbíjan ẹ lè pè wọ́n sórí 002 254 640 9102 tàbí 002 250 304 2120. a sì tún ń wá àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú Abidjan. oríṣiríṣi mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ká bá yín fi kẹ́rù. oríṣiríṣi aṣọ ní bẹ lára alágẹmọ. bó ṣe bọ́ọ̀sì ńlá bọ̀gìnì tàbí ti kéékèèké títí dórí tírọ̀kì bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ ni. òkàrẹ̀ ọmọ ewu ló bí mi wọn ò gbọ́dọ̀ mẹ́mú. ọ̀sà ògìyàn ló wò mí dàgbà wọn ò gbọ́dọ̀ mẹ́mú ọ̀gọ̀rọ̀. dákun tẹ̀síwájú. ẹ̀yin ènìyàn mi ààyè ti ṣí sílẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ ṣe polówó ọjà yín lórí ètò èmi Àjànàkú. ẹ bá wa dòwò pọ̀ kájí ó gbogbo ẹ̀yin jẹ ẹ mọ bá mi ká lọ èmi ò sì ní polówó ọjà kọlọ́jà tó sì ráhùn láyé ń bí kọ́ gbogbo ẹni ẹ ti polówó ọjà wọn ló lè sọ díẹ̀ nínú ìròyìn àtàtà +234 812 490 7988 àtẹ̀jíṣẹ́ ni ẹ fi ránṣẹ́
tá a mọ̀ sí WhatsApp o èmi gangan ni ó padà dáhùn. tó oyin ṣe tán oyin lọ́nù kókó igi ìran àwọn afẹ̀mbù wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí mo lémi àjànàkú mo fẹ́ mọ́ ọ lọlé bàbá mi tó bí mi lọ́mọ èmi lọ́mọ òṣòro fọkòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjẹ̀nú akéwì táyé ń wí agbọ́n olóko ni mí bàbá tí sojú alábòsí kàṣàǹgbòà